ọmọ Yorùbá mo mà tó rí bẹ̀bẹ̀ ẹ wá wọlé ẹ dákun ṣé kìí ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ àbí mọ̀mọ́ Títí àti bàbá Àtíkù àbí jà ń ṣẹlẹ̀ láàrin wọn ni àbí ṣé kìí ṣe pé bàbá ti jáwé fún màmá torí kò yé mi mọ́ ni o nígbà tí màmá kìí ṣe Yẹ̀mí Yèrè pé ìyàwó Jagabandi of Nigeria Jagarodi tí sí ìyàwó bàbá wa bàbá yín tí sí ìyàwó bàbá Ròdí bàbá Tinubu tí sí ìyàwó Tinubu tó wá ń campaign fún Tinubu pé káwọn èèyàn lọ gẹ́ẹ̀tì PVC wọn sílẹ̀ títí di 2023 that is February pé kán lọ gẹ́ẹ̀tì PVC wọn sílẹ̀ títí di 2023 ìyẹn February tí wọ́n dìbò fún ààrẹ tá a dẹ̀ mọ̀ pé ọkọ mọ̀mọ́ Títí náà dẹ̀ ń lọ fún ipò ààrẹ yẹn bàbá ọ̀gbẹ́ni Àtíkù Abubakar táwọn náà dẹ̀ ń lọ sípò ààrẹ bọ̀ mọ̀mọ́ Títí mọ̀ tí ń campaign fún mọ̀mọ́ Títí tí ń campaign fún Jagaban kékeré kan lélẹ̀ wá ohun tó ń lọ mo ní wá fún ẹ lélẹ̀ nítorí mo rí pé ẹ rí mi pé mo kúlù díẹ̀ mo ní ìsinmi díẹ̀ ní àrò èso òkúta kò síkú tí ó pẹ̀tà lójú ràn á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni báwo ijó oníná sì ni bàbá Jagaban làwọn náà ní kán lọ dìbò fún PDP ẹnu mọ̀mọ́ tí ṣé kìí mo kàn ń sọ níbo ni ṣé kìí ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin bàbá Àtíkù àti mọ̀mọ́ Àtíkù ìyàwó Àtíkù Abubakar Àtíkù ló mọ̀ ní pé kán lọ gẹ́tì PVC pé PDP APC ló yẹ kí wọ́n dìbò fún àbí old video ni old video ni àbí new video ẹjẹ́ àjọgbọ́ ẹjẹ́ àjọwọ́ ẹ̀dọ̀ mi kò yé mi mọ́ yìí share it. Thank you. That 25th of February, everybody should come. If you have not collected your PVC, you go and collect your PVC. Get it ready. 25th of February. We should vote APC.